ẹjọ́ ṣé ẹ̀rọ lérò àbí ẹ̀rọ wípé Raphael ó ní strength. èmi fẹ́ promise ẹ lẹ́nu sórí tó bá sọ pé òkè ya àjọ ń lọ ni o tó bá ní wípé ibì kan ya àjọ ń lọ ni o if you are flying I am flying with you. ojú ẹ̀ bá ti dá ọ̀gá kẹ́ àmì kí làwọn jọ ń sọ wípé àjọ wà fún ọmọ tèmi àkókò kókà kiri mi ò lè ṣe sùúrù. Àgbo la fi dá ohun tá a bá sì ti pè láwo àwo ni. What? Consent? No, kò possible. èmi bọ́ tó ẹ fi kíní kan fún mi ẹ fún mi lówó kí n wá kàn àtọ́ọ̀dì lọ́bẹ̀ ká já gbogbo ẹ̀rú ká já rú ni. ìjìjà kò pé ọ̀dọ́ òye ká dúpẹ́. Who will dare do that in this community? Ta ló máa dọ́rù yẹn wò fún èmi sísàkárí tèmi ọmọ tèmi. o máa dín ṣé o kò lè escape mi ni torí pé o ti pa àwọn guys mi tán fún ìpolì o lè escape èmi àgbà ẹ ẹja mi ni ẹran mi ni ewúrẹ́ mi yẹn èrè mi ò lè fi ẹ lẹ. òkè òkú òrìrì ó káàbọ̀ sínú ilé lónìí ó káàbọ̀ sínú ìgbìmọ̀ kékeré lọ wà yìí tó bá yá then you graduate wà á lọ sí ìgbìmọ̀ àgbà Ralph Coker ọba àti mú ọ wọlé báyìí ó ti dọ̀ máa wo gbogbo tó bá tẹ̀ yóò máa yanu ni. Yes, speaking. What? What did you say? No, kí lẹ wí bóyá kẹ́ bá mi repeat ẹ̀. My daughter kidnapped. Wọ́n kidnap ẹ̀ wọ́n tún kidnap àmì náà wọ́n tún. Ọlọ́lá àbẹ̀jẹ́. Mo rẹ̀ ní kéjì àsọ̀kẹ́. Àǹtí mi. Àbúrò mi. Wá kárí gbóná sí ibi tó ń lọ. Kí lọ rò? Ọ̀rẹ́, there is this thing that is bothering my mind about my wife. Ó mọ̀ jẹ́ wípé àṣàsí àwọn ọ̀dọ́ ọkọ ẹ̀. Ó ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo àwọn àlá oríṣiríṣi tó kàn lá. Is this unusual dream? Ṣé a máa ń lá àlàkálà? I'm a nightmare. Bí kókò pariwo jáde lẹ́tọ̀ọ́jú oorun. Mo gbọ́. Kábíyèsí ọba ilé ọba tí ń fọba jẹ. Ǹjẹ́ mo gbé lórí arábìnrin yìí? Wọ́n máa fọwọ́ ẹ jìfà. Wọ́n ní ọmọ tí ń jẹ́ ni. Olúwa ó yá ṣe ogún náà ní àṣẹ wọlé. Ṣé kò ṣe ìgbà tí àmì wà compatible ló fa ọmọ yẹn? You are not compatible. Bàbá, ẹ sì bá mi bẹ̀rù dáadáa. Dákun. Àwọn òbí pé mò ń bẹ̀ wọ́n ni. Bí mo ṣe ń kúrú mò ń ga. Ṣé ọ̀rọ̀ náà? Ṣé ọ̀rọ̀ mi bẹ̀rẹ̀ tí mò ń bẹ màdámù? Ṣé o rò pé torí ìtì ẹni? Torí kí wá ni? Torí ìtara mi ni. Torí kébí ọmọ pa mi ni. Torí pé bá ọba ti lọ tán ní ìsìn. Ìnírí ìtẹ̀jẹ̀ mọ́ dáadáa. Olùyọ̀ wà rú kan goro. Ìdílù tí mo fi ń bẹ màdámù pé wọ́n bẹ̀ lé ọ̀dọ̀. Ṣáájú gbogbo ẹ̀jẹ̀ ká gbàdúrà. Ìyá àdúrà, ká tó gbàdúrà. Ṣé ọ̀rọ̀ ta fẹ́ sọ ń bì ó wà wáìtà? Láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta, ṣé o fẹ́ sọ fún mi pé láti ìgbà tó lọ dán ẹ̀ kò ṣọmọ? Kí lẹ̀ ń bọ́kọ mi discuss? Olórí conference ní báà náà ṣe máa lọ ní next year ká di senior manager. Stay there! Ẹ ti mú! Ìbọ̀lẹ́dà! Mo fẹ́ máa wọlé lọ ní. Nínú ilé wo? Nínú ilé wọ. Orí ìgbà tó bá mú pèlè ìyá rẹ̀ wá kó tó lè wọnú ilé. Ìpèlè? Ọmọ mẹ́kùn láyé, iná ni ọmọ rárá. Ọmọ mẹ́kùn láyé, iná ni ọmọ rárá. Iná ń jó ògiri òsá, ọmọ mẹ́kùn láyé. Ọkọ̀ gbọ̀ngbọ̀n, òkìtì gbọ̀ngbọ̀n. Erin lákàtàbù kọjá ẹran ń gọ́ọ̀dẹ̀ níbikíbi. Ọmọ mẹ́kùn láyé, aníkíláyà obìnrin. Àtàbàtìbí òpó kan bí sí. Àǹjọ̀nú èèyàn tí ó ṣe é kọlù. Ikú ńlá ni tí ń pa kúnjẹ.
aṣòro dúkọ sí aṣòro fìjà lọ ní ajá tó lóun fẹ́ dùbú ẹ̀gún ìyẹn ń fi kú ṣeré ni. ọmọ mẹ́kùn láàyè ọmọ mẹ́kùn láàyè iná ni ọmọ rárá. mọ̀nàmọ́ná ṣojú ọ̀run yẹ̀rìyẹ̀rì ọmọ mẹ́kùn láàyè kókó bí ọ̀tá lábẹ́ òfin mọ́nà kànnàkàn ọmọ nù ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí ń ṣeré oko láàlò òjò ńlá tún tẹ̀dí ògiri mẹ̀yẹ̀ àti dúró gungi àní àti bẹ̀rẹ̀ gungi ọ̀pọ̀lọ́ níṣojú ejò ní ó ṣe. ọmọ mẹ́kùn láàyè ọmọ mẹ́kùn láàyè iná ni ọmọ rárá. ìdájọ́ mi rèé pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ gbogbo ẹ̀yin olóyè mo dájọ́ wípé kó lọ bẹ́ orí Àkànní fògùn nítorí yóò jẹ̀bi gbogbo ẹ̀sùn tí a fi kàn. ṣé mo wèrè. kábíyèsí o. ìyá lóde. kábíyèsí ọba àlàyé mi dá. ṣé bí ìlú ṣe rí yìí ṣó dùn mọ́ ẹ nínú. gbogbo rògbòdìyàn tó wà ní ìlú yìí ó tójú sú mi kí ni nǹkan tí wọ́n rí sọ sí. ẹ ti yẹ láàgùn inú ara rẹ̀ kò jẹ́ ká mọ̀ àwa náà ń gbìyànjú ṣùgbọ́n mo pè Elédùmarè Elédùà á bá wa ṣe. kábíyèsí 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 kábíyèsí. kí ló dé. kábíyèsí mo wọlú kábíyèsí. kábíyèsí àwọn mẹ́ta la ń tòdò bọ̀ méjì sì fòsọ́lẹ̀ ó sì kú kábíyèsí. farabalẹ̀ máa lọ àárín nǹkan sọ. kábíyèsí kò má lọ àwa nǹkan ṣe sí. àìtí kò falẹ̀ ifá ti. kábíyèsí fẹ́ ń ṣe. kí ni la fẹ́ ṣe báyìí kí ló wọ̀lú ìgangan. ó máa dà. Ìyálóde. ó máa dà wá. ó máa dà kátó ju kátó lajú kátó di ẹlòmíà tún wọlé. kábíyèsí ẹ̀ nìyí bá. ẹlòmíràn kò ní wọlé. ajá ń sábà. lóyún mẹ́ta méjì fọ̀sọ̀ lẹ́wọ̀n dẹ̀ kú. a máa wá òṣìṣẹ́ a kò ní dúró náà wá kábíyèsí ń ṣe a kò ní dúró a kò ní dúró a kò ní dúró àwa òṣìṣẹ́. ẹgbẹ́ mi ọ́ ẹgbẹ́ mi ọ́. Elédùà kurukuru 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 Elédùà gbà wá ọ̀sánú wa nílùú yìí kurukuru ọ̀ máa ń ṣe ohun tó dà. Àkànní ọkọ mi Elédùmarè kò mà ní jẹ́ arógo kurukuru nínú ìlú wa yìí o
Ìyá àgbà kí ni máa ń fa kùrukùru? Ọ̀rọ̀ ńlá ló béèrè yẹn o. Ìbínú Elédùmarè ni. Tẹ́lẹ́dùmarè bá ti ń bínú báyìí, kúrúkúrú yóò wá gbójú ọjọ́ kan. Àwọn àgbàlagbà mọ̀ pé Elédùmarè ń bínú lọ́wọ́. Ìlú tí kúrúkúrú bá ti wọ̀ báyìí, ìlú bẹ́ẹ̀ ó dahoro pátápátá ni. Kúrúkúrú. 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 Mẹ́kúnláyò! Obìnrin àpapọ̀ ìrọ̀jẹ́, àjọ̀dún ìrọ̀jẹ́ lójúkọ, tí gbogbo ọ̀gá bá ilé sẹ̀rẹ̀ ní yàrá sí, tí mẹ́kúnláyò àwọn ọmọ ní àwòrán. Ẹ káre mọ́dé yìí. Ẹ̀mí ẹyẹ ńlá ti dàgbọ́rú. Akọ ẹyẹ olókìkí òru. Ẹyẹ bàgẹ̀bàgẹ̀ tí mú mú ẹrù láàjì. Ìyẹ́lẹ̀ máa wò. Ẹ̀lẹ́yẹ rí. Ògúnyá. Ọmọ mẹ́kúnláyè. Ọmọ mẹ́kúnláyè. Iná ni ọmọ rárá. Ọmọ mẹ́kúnláyè. Ọmọ mẹ́kúnláyè. Iná ni ọmọ rárá. Iná ń jó ògiri òsá. Ọmọ mẹ́kúnláyè. Ọkọ gbọ̀ngbọ̀n. Òkìtì gbọ̀ngbọ̀n. Erin làkàtàbù kọjá ẹran ń gọ́dẹ̀ níbikíbi. Ọmọ mẹ́kúnláyè. Aníkíláyà obìnrin. Àtàbàtì bí òpó kan bìtì. Àǹjọ̀nú èèyàn tí ó ṣe é kọlù. Ikú ńlá ni tí ń pa kújẹ. Ọmọ mẹ́kúnláyè. Ọmọ mẹ́kúnláyè. Iná ni ọmọ rárá. Àjèrè gbóná tẹ̀títẹ̀tí. Ọmọ mẹ́kúnláyè. Òkè tí máa ń rìn obìnrin. Ẹ̀gbọ́n. Ẹ ti gbé ṣoṣo ní dẹ́lẹ́ká yín ṣoṣo. Ẹ ti tèjò láàbá èrè mọ́lẹ̀. Iná ń gorí ilé ó fẹjú. Òrùlé Ibo lẹ wà? Aṣòro kò aṣòro dúpọ̀ sí. Aṣòro fìjà lọ. Ẹ̀yin ẹ dọ̀rọ̀ lẹ̀. Níwájú èmi alápọ̀ tàbí ológun alágbàlá jẹ́yà jẹ́yà máa kó ẹjọ́. Èmi fàwọn òbí rẹ̀ mi ọ̀tọ́rọ̀ agbọ̀dẹ́rù wèrè. Iná ńlá ni mí. Tí ń jó koríko lẹ́kọ̀ọ́. Ibi àtàpàpọ̀ tí ń ṣe bá lè mọ̀ kásẹ̀. Gbogbo ara ń tápọ̀ mi ní sagogo dẹ́. Ẹni mọ̀ mi ò kú mi. Gbé gbogbo ẹrù rẹ sọ̀rọ̀ níwájú àwọn ta ni. Ta ló kúrò fún o tó ń tọbi òṣòro? Wo bí wojú mi wò dáadáa. Èmi ló ráyè mọ. Ìjì o mọ̀ pé o ò mọ ìgbà. Tó bá wà mọ ìgbà, o ò mọ ìgbà ìgbàlákúgbàgbà níbi tí àwọn àgbà mẹ́ta ti ń gbé jáde. Wá ti dáre tí pọ̀fọ̀. Wọ́n jò yí àpẹẹrẹ bá lẹ gbọ́n. Agbọ́n bẹ́ẹ̀ nù mí tòun toró. Ìrìn alápàǹdẹ̀dẹ̀ ló kọ́lé tiẹ̀ ságbére méjì ayé òun ọ̀run. Ajíwọ̀dù ọ̀sìn mi nìkan ò sì gbọ́dọ̀ wé tiẹ̀ láàjì. Lélégédé mi bá tan náà ikó ká. Gbogbo náà sì takùn gba ọjà lọ. Níwájú àwọn òwe mi ká ìṣòro ọkùnrin èmi òjò táyà rí ẹgbẹ́. Ilẹ̀ ọ̀gá ẹyẹ alápò. Bẹ́ẹ̀ni. Ẹ̀bọ̀ ẹ̀jẹ̀ kí bàbá ẹ̀jẹ̀ kí aṣọ ọkọ. Ó ní kú dáadáa. Ìjọba dá fún ọ. Ó dààmú mi. Ó ní jẹ tó dà. Ọmọ àlè. Ó ní jẹran tó dà lọ́bẹ̀. Ìdájì. Káyín sọ̀rọ̀. Kúrúgbàdé! Èmi olórí ayé aláṣọ ọ̀rọ̀ ń bára lọ́jọ́ ìdìgbò mẹ́kùn. Àṣà ni mí wọn ọjọ́ kúrúgbà. Kúrúgbà mi ọ̀jẹ̀ ya bàfẹ́. Ìwọ nílé onídẹ̀rẹ́. Ìbàrìbà alẹ́ àwòdì. Ìbàdàn ilé àti òrò gbogbo ayé ló nígúnnigún ẹyọ burúkú tí bá wọn forí rúgbà ẹbọ kiri. Ẹ̀yin pa àwọn ẹ̀ṣọ́ mi méjì. Wọ́n pa ẹ̀ẹ́dẹ́gbẹ̀tàlá. Wọ́n pa ọ̀kàndínlógún. Wọ́n pa ẹ̀ṣọ́ pọ̀. Tó fi dórí ìwọ obìnrin àtẹ̀yìntọ̀ òní ni wọ́n pa ọ́. Ọmọ mẹ́kúnláyè.
ọmọ mẹ́kùn láyé iná ni ọmọ rárá. ọmọ mẹ́kùn láyé ọmọ mẹ́kùn láyé iná ni ọmọ rárá. ikú ni ọ̀pá yín. ogún balẹ̀ ilẹ̀ ni ó bẹ́ẹ̀ ni òkè pẹ̀lú ọ̀sùn àjẹ́ ògbòdò mọ́ mi rọ. lè bá ọjà jù lọ kó sí ara rẹ̀ sílẹ̀ ni. ó ṣe wò ó tààtù. ẹ̀yin tààtù ó dáa àdéhùn lórí adé ìgbé òlọ́rọ̀ èjìgbà àlẹ̀kẹ̀ adébórí ló ṣe èyí àdánwò lọ́rẹ̀ bá ọlọ́mọ sórí igi ọ̀rọ̀ mi dàfòmọ́ àfòmọ́ òdégò igi ní ìbátan igi tó fi tàfòmọ́ ṣe ilẹ̀ àfòmọ́ ní òpá ilẹ̀ àfòmọ́ ní òpá ilẹ̀ 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 ẹ̀ẹ́dẹ̀ lára lọ́dọ̀ tààrà fún ọ̀pá tó fẹ́ sí òkú dànù èmi ọ̀fẹ́ nìkan jà fọ́rẹ́ gbogbo ní lójú èmi òkú jà tẹnu bọ́jú warawara wọ́n rẹ̀ mi lórí ọ̀pá àkàsà wọ́n rẹ̀ mi lórí ọ̀pá. táwọn ti yà bí kí wọ́n pè ọ́. ọkùnrin ló ń ké sí. ní ìwọ ọmọ láyà o. mo láyà. ó pa àwọn ẹ̀ṣọ́ mi. bẹ́ẹ̀ni kékeré látà kéré tí fi sọkọ ojú. mo fẹ́ pa ogun ẹ̀ṣọ́ rẹ tó kí n wá fàbọ̀ níwọ̀ lórí. ó wá dá báwọn. báàrí igi ṣẹ́gi bá ṣẹ́gi orí ara rẹ̀ ni ó fi wò. mo ti ẹ̀ wá ní ìrègbè bá wí. o ti wá jẹun láyé báyìí o. ó di dandan kó lọ rè ṣanwó lájú lé ọ̀run. ìdá ahun nípa ahun ó yá gbẹ̀mí ara rẹ. gbẹ̀mí ara rẹ. kí n gbẹ̀mí ara mi. bẹ́ẹ̀ mo wí fún ọ. gbẹ̀mí ara rẹ. down. ẹ̀fọn ọmọ alágbogbo jẹ èdè ọmọ ìbò òjì. gbẹ̀mí ara rẹ. kí n para mi. bẹ́ẹ̀ mo wí fún ọ. abẹ́ẹ̀rí nǹkan ẹ ráwọn ọmọ òpè lẹ́ṣọ̀ ká kó arapa ó tó daporo ó di dandan kó délé ẹrù kalẹ̀ ó yẹ ń dé ó ń yà gbèdé ilé ya. kí ló dé tó jẹ́ pé ìwọ̀n abẹ́rù belenja ilẹ̀ kó bọ̀ látòrọ̀. lóògùn ọ̀fẹ́ o kúrú kí ló fà á tá a bá ti gbẹrù yóò ní ká filẹ̀. ẹgbẹ̀rù lọ́mọ lẹ́bí ẹ̀ ní abẹ́ ẹgbẹ̀rù lọ́ràn rẹ̀. lóògùn ọ̀fẹ́ kúrú kí ni tá a bá ti pàdé wọn báyìí ká gbẹrù lọ́wọ́ wọn tó bá ti bú ẹkún yóò ní á fi wọn lẹ̀. yóò ní kẹ́ ẹ fi hàn lẹ̀ bí ẹ bá ti bú ẹkún. ń gbọ́ sọ́wọ́ ọ̀ràn rẹ ni ẹ ti ń gbẹrù ní àbí ẹ ń gbà lọ àbúrò bàbá rẹ. lóògùn ọ̀fẹ́ o èmi rò pé ojú ní rojú ṣàánú ojú. ẹ rí kó ríro ojú ní rojú ṣàánú èyí ó tẹrù tẹ gbà lọ́ọ̀ràn rẹ̀ àbí tẹ gbà lọ́ọ̀ràn pín lápẹ̀kún ẹ bàbá rẹ̀ tó o sì mọ̀ mí ojú ní rojú ṣàánú ó ti dáa etí inú báyìí lè jò lò gbangba ní mọ́mẹ́rán kólókó ẹrù tí mẹ́lẹ̀ yìí ẹ̀yin méjèèjì ní kẹ́ lọ́ọ́ rẹ̀ pín. lóògùn ọ̀fẹ́. ìwọ lọ́ọ́ rẹ̀ wo tí mò ń jó bẹ́ẹ̀ kọ́ máa jó kó jóná kó jó gbúrúgbúrú kéérú. mo gbẹ́kúlẹ̀ ẹ̀ẹ́dẹ́gbọ́ agudẹ tẹ́bọ́lá mo gbé kòkó ẹ̀ẹ́dẹ́gbọ́ ọ̀sẹ̀ tó fẹ́ dì mọ́lẹ̀ ìwọ tùdá báyìí ẹ̀yọ́ máa yìí. ṣé o kò fẹ́ ẹ lọ rí sọ òkú ẹ̀dá sátán ọyẹ ẹgbẹ́ ẹ rẹ̀ jókòó ẹ sátán. kábíyèsí o ọmọ mẹ́kùn láyé kẹ́gbó ṣẹ̀tọ́ ọmọ mẹ́kùn láyé kábíyèsí ojú òní tì àwọn alálẹ̀ yóò ní fi yín sílẹ̀. àṣẹ. aṣọ yìí yóò kúkú ní fàyà. àṣẹ o. àwọn alálẹ̀ yìí wọ́n jẹ́ kó ju yín ṣe. àṣẹ. kábíyèsí ẹ ó pẹ́
pẹ́ lórí àpèrè bàbá mi. Kábíyèsí inú mi dùn ayọ̀ mi kún. Olóyè òsì bó pé inú rẹ̀ dùn èmi ni ó wá wò inú mi dùn ẹ wò àfi ká fi mọ bẹ́ẹ̀. ìyálóde ń bá àwọn gbé kinní ọ̀dọ́dọ̀ mi èmi ti ẹ̀rù pé ti gbogbo àwọn olóyè ni wọ́n bá lémi nìkan mo lémi nìkan àràdúró àlùbọ́sà yìí ìkíní ọ̀tọ̀ kábíyèsí ìgbà alẹ́ ọ̀wá ní fọ́ o àwọn olé ò ní fàya àwọn àjòyí náà níyàn kù ẹ pẹ́ fún wa. bàbá ó sì bá sọ kábíyèsí ìyálóde ẹ wo tí ó bà wá nú jẹ́ nílùú ọ̀dọ̀ elédùn ọ̀dún ti kàn wá. ẹ gbọ́ inú wọn ó dùn kálẹ̀ nígbà tí wọ́n bá ti gbé sàkọlẹ̀ wá sí ìwà yìí ṣé èmi nìkan mò ń jẹ́ jàjà ni. rárá o gbogbo wa lọ jájà yìí ń lé dákọ sínú ilé kí n wá pé ti kábíyèsí nìkan ni ìdí nù tí mo ní ó yá ẹ kó lọ fún wọn lóyè náà ẹ o inú wa wà dùn kálẹ̀ ẹ gbọ́ ọ̀tún kábíyèsí o bó wà ní tìbí. ìdí ẹran mi ìgbà mo débẹ̀ àwọn tẹ ẹran mi lára wọ́n gbé mi débẹ̀ ìgbà tó gbé mi débẹ̀ àyà mi já ẹ̀rù bá mi oko kòkó àtọkọ mi bí ẹ ṣàwórì wọ́n á pé olùlọ́wọ́ èyí ó ti pọ̀ jù ṣé oko kòkó yìí náà àtọkọ mi ṣé ti ọlọ́jàjà ti ọ̀jàjà wa ẹni wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní ẹ mọ yìí á jẹ́ pé ẹni ńlá kì í ṣe ọba ńlá lọ́ba wa nǹkan ńlá nǹkan ìmọ̀ òun náà ló tọ́ sí wọn. bàbá ó lọ́ mọ́ bọ́ọ̀rẹ́. ẹ̀yin olóyè kòkó ní bàjẹ́ fún ṣé ẹ wá rí èmi ní oko kòkó oko obì lọ́tún sọ̀rọ̀ rẹ̀ ìlú ọ̀jájá wọn fún ẹ wá sí nǹkan kan ẹ lọ mú oko obì kẹ́ ẹ là á méjì kẹ́ ẹ mú ti kòkó kẹ́ ẹ là á méjì ẹ wo ẹ̀yin olóyè kẹ́ ẹ kó dàjì ẹ bọ́. mo rò pé mi ni kí n wó dàjì tó kú mi nígbà mi. olóyè ò sí ṣé ẹ ti gbọ́ káàbíyèsí méjì. káàbíyèsí o. ọmọ mẹ́kùn láyé. ìyá wa kékeré lẹ́yìn ìmọ̀ pé ìpàtẹ́ sọ tí a fa adìẹ tó bá tẹ̀lé abo adìẹ sósòsó. ọgbọ́n ló ń dá ọgbọ́n ló ń dá. n tẹ́ wá ń sọ wá yé mi o irú ọgbọ́n wo wá nù. ìyàwó ayéke ṣẹrẹ ọmọkùnrin o gbogbo kúrúkẹrẹ 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 rẹ ọgbọ́n àti gàba lẹ́yìn ló ń dá. yóò dà bọ̀ yóò dà bọ̀. ọmọ yìí bẹ̀rẹ̀ rẹ́rìn kéékèèké. ìyá mi. adùn ni kí ló ń ṣe láàrin àwọn ọmọ yìí gbogbo bẹ́ẹ̀ ṣe jọ ń dọ̀wẹ́kẹ̀ mò ń gbọ́ nínú ìyẹ̀wù tí mo ti ń múra wọn kí ló ń ṣe láàrin wọn. nígbà tí n rebi kankan ni mo ṣe ní kí n máa bá wọn fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀. lọ wàá mojú ẹni tó yẹ kó ọmọ bá wìrì gbé láwọn wọ̀nyí. ọkọ mi tí wo mọ̀ pọ̀ wọn lánàá ọmọ bá ìjagun bí ẹrú làwọn wọ̀nyí kò tọ́ sí ọkọ ọmọ bá wọn wíwúrò wò tó kó ọmọ bá wọn dọ̀wẹ́kẹ̀ irọ́ wọ́n fàyè ààrẹ fínlẹ̀ ọmọ ọba ìjagun bí ẹrú rẹ̀ ọgbọ́n wọn ò fẹ́ bẹ́ẹ̀ o wọn ò fẹ́ kó wọn bá wọn jókòó wíìrì gbé mọ̀ wọn ò fẹ́ bẹ́ẹ̀ sọgbọ́n. ẹ̀yìn òde pẹ́yẹ́ tí mo wí fún ọ pé wọn ò rè òde ọlọ́mọ olú ìdẹ̀ ìdílé ẹ̀yà wọlé lọ. ẹ mọ̀ pẹ́ o. wọlé lọ lójú mi ní àná wọlé lọ ẹ̀yin ọ̀ràn ni. ìwọ fiṣẹ́ tó yẹ kó o ṣẹlẹ̀ ẹ̀ ń dọ̀wẹ́kẹ̀ pẹ̀lú ọmọ mi ìyá ń jẹ yín ẹnu yín wọ̀ ní ọbẹ̀ lásà ń ranù dédé ajá ni ó jẹnu yín ọ̀hún aláìní rò ní gbogbo. mo máa ṣiṣẹ́ yín lọ. mo ṣe ìyá wa mo ṣe. erin làkàtàbù kọjá ẹran gọ́ọ̀dẹ̀ níbikíbi ọmọ mẹ́kùn láyé aníkìláyà obìnrin àtàbà tí bí òpó kan àǹtọ́jú èèyàn tó ṣe é pọ̀ nínú ìwé lóko gbódògbò àìlá ẹ ǹlẹ́ o. àwa ni ẹ ò rẹ sí o.
ọ̀rẹ́ ṣé o rí pé Àyìnlá dá lọ́mọkùnrin? Kódà ọmọkùnrin sunwọ̀n, ọlọ́gbọ́n, onímọ̀, ó sì lóye. Ètò wá ń fi hàn nìkan ó tún wá níwà tútù bí àdàbà. O rí pé gbogbo ohun téèyàn ń wá lára ọkùnrin pátá níbẹ̀ lára Àyìnlá. Elédùà ní ìbálòpọ̀ láyé mi ọkọ bí Àyìnlá ni mo fẹ́. Kí ló wí o? Kò yá mọ́ ìwé nǹkan kan ni. Tó wọ́n ń sáré lọ ni ọ̀sẹ̀ àdúró. ọmọ mẹ́kùn láàyè iná ni ọmọ. bẹ́ẹ̀ ṣe ń bá wa jẹ́ kiri àwa gbọ́ngbọ́ bẹ́ẹ̀ ṣe ń bá wa jẹ́ kiri lọ́wọ́ ènìyàn ń sọ fún wa sẹ́. àwa kì í jólódì wọn àgùntàn olólòdì lọ́jà ewúrẹ́ olólòdì lóde àwa la mú gbòòrò káwọn tó ń bínú máa bínú a ti mọ̀ pé bẹ́ẹ̀ ni màá ní ìrìnrán tó bí wọn. kálá ojú òrọ̀ sìgá ẹ máa tẹ́ mi Fadélé ò ní lè jẹun. àdìsá ń mọ owó yìí kò dáa àná kì í dá fọlọ́tì. Adigun ṣé o rí Àyìnlá yìí ó bójú mi jẹ́ gidi gan ni o ó bàjẹ́ gan o ṣé o rí bó ṣe wà yìí mo á fẹ́ kó bá ń bójú ẹ̀jẹ̀ kó bá ń fi ìyà jẹ́ kó o nà dáadáa gan gidi gan. tó bàbá mi lọ kò ní dáa fún ẹ bá ń bá wí. dọ́dọ́dọ́dọ́ jókòó jẹ́ ìṣàlàyé kó yé dáadáa má lọ bí kankan Àyìnlá èèní dáa fún ẹ. kò ní dáa fún bàbá tó bí ẹ. ọmọ kí mo wọ ẹ dẹ èyí ló máa tẹ ọmọ kí mo wọ ẹ dẹ ọmọ kò ní dáa fún ọmọ kí mo wọ ẹ dẹ. yé Àyìnlá Àyìnlá bàbá mi ni o Àyìnlá. Anigiláyà obìnrin àtàbà tí bí òpó kan bí sí àǹdọ̀nú èèyàn tí ó ṣe é kọlù ikùn ńlá ni tí ń pa kún jẹ. ọmọ mẹ́kùn láàyè ọmọ mẹ́kùn láàyè iná ni ọmọ rárá. àjẹrẹ tó ná tẹ́tí ọmọ mẹ́kùn láàyè òkè tí rí mami obìnrin ẹ̀gún ọ̀gán. Àdùnní ọmọ amẹ́kùn ló yẹ. Ó bàbá. Wọ́n kò béèrè Àyìnlá ọmọ mi. Bẹ́ẹ̀ni. Ṣé ò sí? Rárá o, kò sí nǹkan kan. Ọkàn mi kàn ṣàfẹ́rí rẹ̀ ni mo ṣe ní ìwá wá. Kì í ṣe kó yáwó lọ́wọ́ rẹ̀ kò san. Rárá o bàbá. Kì í sì ṣe kó jẹ ìyá wa amẹ́kùn ló yẹ. Rárá. Kò ṣàfojúdi kankan sí ọ. Bẹ́ẹ̀ni bàbá. Kí wàá ní tó pa yín pọ̀? Ọ̀rẹ́ mi lásán lójú. Ọ̀rẹ́ ni. Bẹ́ẹ̀ni bàbá. Ẹ àbí padà wá gbọ́ mọ́. Ó dà Àyìnlá ò sí nílé báyìí. Ó bá sì ti dé ní jíṣẹ́ rẹ̀ fún. Ó dá ẹ̀sìn. Báńkì yà wá. Ó dá ẹ̀sìn bàbá. Ẹ̀sìn. Ṣé ó dà? Dáadáa. Kọ́kọ́ máa yá mi já. Bàbá Bèjì ẹ jẹ́ ìmùná ẹ jẹ́ fi sórí òrùlé sùn ṣé ẹ̀yin kò mọ ìkó lọ́dọ̀ yín nìsín. mo mọ̀. ẹ mọ̀ n kò gbọ́dọ̀ parọ́ fún yín o má jẹ́ kẹ́ ẹ mọ̀ tán má gbé yín débẹ̀ tán ni o ṣé rí ọmọ yìí lọ yẹn òun àtọmọ yín Àyìnlá mò ń fura sí wọn láti bí ọjọ́ mẹ́rin ǹjẹ́ ìmọ̀ Adéwálé ọmọba òun ni wọ́n fẹ́ràn àwọn o àwọn méjèèjì ń fẹ́ràn àwọn yìí mo mọ̀ tójú mi rí dáadáa báyìí ṣé ẹ kò fẹ́ fojúsùn kún ọmọ yín. àbọ̀ fojúsùn kún ọmọ ti jẹ́ ọmọọba ní fẹ́ kí ni tàyìnlá ń bẹ̀ èwo ni kú kíákíá. èmi ṣàkíyèsí wọn ẹ̀yin bàbá Àyìnlá yóò dì ẹ kìlọ̀ fún òun fi kú ṣeré mo jẹ́ ká ẹ mọ̀ ni òun fi kú ṣeré. Elédùà fi kú ṣeré. ó ti yẹ kọ́rọ̀ mi yí ọ o ò sàsọ méke bí ọmọ ọlọ́rọ̀ méjì bá sì fẹ́ra wọn ìyẹn ni pé ọlá yí wọnú ọlá mo nífẹ̀ẹ́ rẹ ó sì ti yẹ kó o jẹ́ mi níhò láti yẹ ẹjọ́ yìí. sáàkì o. o ṣeun ọba ń kí ọ. nítorí yín fìn. ọ̀gá rẹ̀. àmọ́ ọ̀rọ̀ tẹ́ gbé wáyé ẹja ni kì í ṣàkàn
Ó ti bọ̀. Bí ibo. Mo ti nọ́kọ àfẹ́ ọ náà. Bẹ́ẹ̀ ni. Dákun. Àwọn àgbà bọ̀ wọ́n ní bọ́mọdé bá ròyìn. Aṣọ àkàrà ni. Oyin rèé, Adéwálé rèé. Ọkùnrin tí obìnrin fi ń ṣàdúrà pé kó rí. Dákun, jẹ́ mi níhò. Ìwọ náà rẹwà lọ́mọbìnrin. Ó ṣe é fi hàn láwùjọ. Ó ṣe é mú lọ sóde afẹ́. Bí mo ṣe wà kí n bá sọ̀rọ̀ jù, àwọn èèyàn máa ń rò pé mo ti ń tàṣírí ọmọ ọba síta ni o. Ṣé ẹni bẹ́ẹ̀ ṣe ń wo yẹn? Èyí lè fi mí ṣeré. Ọmọọba. Ọba ń kí ẹ. Ọmọọba. Ilé ìfẹ́ o. Ilé ìfẹ́ Àyìnlá ọkọ mi lẹ̀. Dákun, mo nífẹ̀ẹ́ rẹ ni o. Tí ì bá ṣe pé ìfẹ́ rẹ jẹ mí lógún pẹ̀lú ipò bàbá mi àti ipò mi nínú ìlú yìí. Ìní káwọn ẹ̀ṣọ́ wá gbé ọ kán sì gbé ọ wá sínú ìyẹ̀wù mi. Ṣé ẹni bẹ́ẹ̀ ṣe ń wo yẹn? Ọgbọ́n yìí wà lórí rẹ̀, ètò kankan. Ọgbọ́n èmi yìí ló ń lò. Èmi rẹ̀ mo fún lọ́pọlọ yóò ń lò. Ó máa gọ̀ o. Èmi ni pé bó bá fẹ́ lo ipò rẹ̀, ó nìkan wá gbé mi wá fún ọ. N kò jẹ́ kó mọ̀. Sórí kò bá mi jẹ́ kó yé Àmọ̀kẹ́. Ibi bó bá lè fẹ́ èmi. Bí ò bá ṣe pé ọlá kábíyèsí tí mo wò mọ́lá, bá ní kí náà mú ọ. Yé sọ fún ọ, ní ayé rẹ, tó bá tún dá lọ́nà tó bá mi sọ̀rọ̀ òsì ọ̀rọ̀. Má ní kílẹ̀ kó lanu, kó gbé ọ mi. Kókò fẹ́ mi, ayé ẹ̀ ti dà tọ́nu. Kò sọ pé ó ti gbọ́. Nǹkan rẹ̀ máa ń wọ̀ lẹ́tẹ̀ẹ́ náà. Bóòrè ọ̀rẹ́ mi, wọ́n pẹran tó níwò ìgbésẹ̀ náà máa ń yọjú. Bó bá yá yín, ẹ wá bá mi. Fáyínkẹ́. Fáyínkẹ́. Sákìó, ẹja àbákan. Àbórí àbúrú. Irú ọ̀rọ̀ òfò ló ń bá mi sọ̀rọ̀. Akànbọ̀ ẹja ni. Sákìó, ẹ dúró. Adùnní. Ó yá. Lóògùn ọ̀fẹ́ o. Ọkọ mi, ọtí ń lọ bí tọ́ lọ. Ọkọ mi, ojúlọ láti fi sọ. Ó ní gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ nínú ìlú. Kò ní bá láàmú mọ́ pé kọ́ ọmọ dárìn láàrin ìlú. Mi ò fẹ́ kéèyàn ó fi ọ̀pá lẹ́kùn. Ogun àǹjí ní gbé à ń tàjẹ̀ èèyàn lẹ̀. N ò fẹ́ kéèyàn ó fi ọ̀dà lójú. Ìyá mi, ẹ̀yin náà mọ̀ pálẹ̀ ilẹ́kọ̀ọ́ mi kò mọ́ tọmọ ikú lóṣù. Ọ̀dọ́ ọ̀rọ̀ lórí àmọ́ síbẹ̀síbẹ̀ bílẹ̀ bí ọ̀bá ń sọ ni. Kéèyàn náà sì mọ ṣọ́ra rẹ̀. Kéèyàn má wàá sọra rẹ̀ di fọlọ́nṣọ́ tó fi okùn ọ̀gẹ̀dẹ̀ tó igọ̀ pẹ́. Ọ̀dà ìyá mi. Ọ̀wárì láti sìn lọ bọ́ọ̀bà jáde ẹ̀ṣọ́ gbọ́dọ̀ mọ tẹ̀lé ọ. Ọ̀dà mi ti gbọ́ yẹn. Ìwọ àtiwọ́ ẹ̀yin méjèèjì láti sìn lọ ibikíbi tí Àdùnní bá ń rè ẹ rí pé ẹ̀yin méjèèjì ń tẹ̀lé. Kẹ́ẹ̀sì mọ́ ọṣọ́ ni o kẹ́ẹ̀ràn ojú yín mẹ́rẹ̀ẹ̀rin kẹ́ẹ̀ràn mọ́lá. Nǹkan ò gbọ́dọ̀ sọmọ mi o nǹkan ò gbọ́dọ̀ sí ọmọ mi o bí nǹkan bá ẹ ṣe ẹ̀yin méjèèjì ikú ni o. Ó yá ọ̀dà ìyá rẹ̀ mọ̀ pẹ́. Kíbi ọmọ mẹ́kùn láàyè àníkí láyà obìnrin àtàbà tí bí òpó kan bí sí àǹdọ̀nú èèyàn tí ó ṣe é kọlù ìkún ńlá ni tí ń. CUP Progress. CUP Progress. Ẹ jọ̀ọ́ ṣé ẹ rò lérò àbí ẹ rò wípé Raphael ó ní strength. Èmi fẹ́ promise ẹ lẹ́nu sórí tó bá sọ pé òkè ya àjọ ń lọ ni o tó bá ní wípé ibì kan ya àjọ ń lọ ni o if you are flying I am flying with you. tí o bá ti dá ọ̀gá kẹ àmì kí làwọn jọ sọ wípé àjọ wà fún ọmọ tèmi àkókò kókà kiri mi ò lè ṣe sùúrù. Agbo la fi dá ohun tá a bá sì ti pè láwo agbo ni. What? Consent? No, kò possible.
èmi bọ́ kẹ́ ẹ fi kíní kan fún mi ẹ fún mi lówó kí n wá kán àtọ́ọ̀gì lọ́bẹ̀ ká já gbogbo ẹ̀rú ká dàrú ni. ìjíjà kò gbé ọ̀dọ́ òye ká dúpẹ́. Who will dare do that in this community? Ta ló máa dọ́rù yẹn wò fún èmi sí sàkárí tèmi ọmọ tèmi. o máa dín ṣé o kò lè escape mi ni torí pé o ti pa àwọn guys mi tó fi poli o lè escape èmi àgbà ẹ ẹja mi ni ẹran mi ni ewúrẹ́ mi ni ẹ èrè mi ò lè fi ẹ lẹ. òkè ọkọ òrèrè ó káàbọ̀ sínú ilé lónìí ó káàbọ̀ sínú ìgbìmọ̀ kékeré lọ wà yìí tó bá yá then you graduate wàá lọ sí ìgbìmọ̀ àgbà Ralph Coker ọba àti mú ọ wọlé báyìí ó ti dán máa wo gbogbo ń tọ́ ọba tẹ̀ yóò máa yanu ni. Yes, speaking. What? What did you say? No, kí lẹ wí bóyá kẹ́ bá mi repeat ẹ̀. My daughter kidnapped. Wọ́n kidnap ẹ̀. Wọ́n tún kidnap àmì náà. Wọ́n tún. Ọlọ́lá àbẹ̀jẹ̀. Mo rẹ̀ ní kejì àsàkẹ́. Àǹtí mi. Àbúrò mi. Wá kárí ìbọn náà síbi tó ń rọ. Kí ló rọ? Ọ̀rẹ́, there is this thing that is bothering my mind about my wife. Ó mọ̀ jẹ́ wípé àṣàsí àwọn ọ̀dọ́ ọkọ ẹ̀. Ó ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo àwọn àlá oríṣiríṣi tó kàn lá. Is this unusual dream? Ṣé a máa ń lá àlàkálà? I'm a nightmare. Bí kò kọ̀ pariwo jáde látọjú oorun. Mo gbọ́. Kábíyèsí ọba ilé ọkọ tí kò bá jẹ. Ǹjẹ́ mo gbé lórí arábìnrin yìí? Wọ́n máa fọwọ́ ẹni fà. Wọ́n ní ọ̀mọ̀ tí ń jẹ́ ni. Olúwa ó yá ṣe ogún náà ní àṣẹ wọlé. Ṣé kò ṣe ó nàti àmì wa compatible ló fa ọmọ yẹn? You are not compatible. Bàbá, ẹ sì bá mi bẹ̀rù dáadáa. Dákun. Àwọn òbí pé mò ń bẹ̀ wọ́n ni. Bí mo ṣe ń kúrú mọ́ ń ga. Ṣé ẹ̀rọ náà? Ṣé ọ̀rọ̀ mi bẹ̀rẹ̀ tí mò ń bẹ màdámù? Ṣé o rò pé torí tiẹ̀ ni? Torí kí wá ni? Torí ìtara mi ni. Torí kébí ọmọ pa mi ni. Torí pé bá ọba ti lọ tán nìsín. Ìnírí ìtẹ̀jẹ̀ mọ́ dáadáa. Olùyọ̀ wà rú kan goro. Ìdí náà tí mo fi ń bẹ màdámù pé wọ́n bẹ̀ lé ọ̀dọ̀. Ṣáájú gbogbo ẹ jẹ́ ká gbàdúrà. Ìyá àdúrà, ká tó gbàdúrà. Ṣé mo ọ̀rọ̀ ta fẹ́ sọ́n bí ó wà pátá? Láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta, ṣé o fẹ́ sọ fún mi pé láti ìgbà tó lọ àbúdá yẹn o ò ṣọ́ mọ́? Kí lẹ̀ ń bọ́ kọ́ mi discuss? Olórí conference ní báà náà ṣe máa lọ ní next year ká di senior manager. Stay there. Ẹ ti mú. Ibo ló dà? Mo fẹ́ máa wọlé lọ ní. Inú ilé wo? O ò nínú ilé lè wọ̀. Orí ìgbà tó bá mú pèlè ìyá rẹ wá kó tó lè wọnú ilé. Ìpèlè? Ẹ̀gbọ́n àyìnbá wọn lọ́mọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ ẹ̀fẹ̀ ẹni yìí sì ní láwùjọ ẹ̀ sì má sọra yín dẹni ẹ̀tẹ̀ àbí kí ló ní mo rí ọ̀rẹ́ mi wọn wọ́ mi ò tó má fi gàngàn fà àbùkù ló ń kẹ́yìn ẹ̀ o ẹ̀ ṣe fọmọba lọ́rùn sílẹ̀ ẹ̀ ṣe má bọmọba dùyàwó wọ́n tún wá ní ọmọ mẹ́kùnlá yẹn wá yín káàkiri bẹ́ẹ̀ ni wọ́n ló mọ mẹ́kùnlá yìí ó ń wá yín kiri ẹ̀ sì má fọ ara yín fakú. Ẹ wò ẹ ṣe bí n bá ní ọ̀rọ̀ yín ò yé mi irọ́ ni mo pa gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ bí ẹ̀nà tẹ̀ ń pa bí òwe gbogbo ẹ̀ ló yé mi pátá bó bá kémi nìkan wọn ò tèrò ra mi pa ẹ ṣe. ọmọ mẹ́kùnlá yẹn ọkọ gbọ̀ngbọ̀n òkìtì gbọ̀ngbọ̀n. ṣe má fọwọ́ ra mi fakú ṣọmọba ní òpá mi ní àbíta ni àbí mẹ́kùnlá yẹn ni ó pa mí. Òótọ́ ọ̀rọ̀ ń bẹ ní ọ̀rọ̀ táwọn ọmọdé yìí sọ ọ̀rọ̀ ọmọdé ò ṣe kó dànù kò burú. Ṣẹ́wó kó pé ṣẹ́wó kó pé ebi ń pa mí máa jẹ̀bẹ́ pẹ́ ìṣẹ́wó kó pé
tí o bá ti wà ní ayé tó bá ní wọn ṣiṣẹ́ ìyá ló máa padà nù. ẹ lẹ́ o arẹwà ẹ lẹ́ o ẹ káàtì o ẹ má bínú ojú yìí ń kò rí ojú ìrí náà bó lè wá yìí o ẹ wà tó lọ́wọ́ pé kò lè di bàjẹ́ abẹ́ ẹ̀ kalẹ̀ ṣé bábìrì lélẹ́yìí dúró lè bá wọ́ọ̀dì èèyàn tó wọ́n náà dọ̀dọ̀ èèyàn ní gbọ́dọ̀ tó fi ti lámọ̀ o máa rí rẹ̀kẹ̀tẹ̀ báyìí ní tó ilẹ̀ máa mọ́lẹ̀ báyìí torí bó ṣe ń wò mí mo níyàwó lé òkun sí náà wo lórí ènìyàn bá ń pò gbèrègbèrè jáde pẹ́sẹ̀ ìṣètò ìgbìlẹ̀ rẹ̀ ní pẹ́pẹ́yẹ ṣé wàá rí bó ṣe wà yìí ó wù mí pé àgbẹ̀ níṣẹ́ mi ṣùgbọ́n àgbàdo ni mo ń ṣe pé kí n fẹ́ sí ìgbà yìí máa lóhun dání jáde àlọ́ lámilámi lámọ̀bọ̀ òkè ìdágbére kó tó fìlú lẹ̀. ṣé orí bó ṣe wò mí ohun tí mo fẹ́ ní kíákíá báyìí torí àbàmúdàgbọ̀ kì í dá tiẹ̀ kó bá mo ṣe bí mo ṣe kẹnu sí ẹ pé mo fẹ́ fẹ́ kó o jẹ ìgbàlójúmọ́ báyìí kí n gbé ẹ wọlé báyìí. ẹ ti dánú bí mi ó yẹ yá mi. ẹlẹ́dàá mi o ikú mo gbàgbà ikú ẹlẹ́dàá mi ibi tí mo wà. ó ikú o ó yọ pa ẹ́ kó wá fòkú rẹ̀ kó fi ránṣẹ́ sí ìyá àdìo ńlé. ó dòdì. wọ́n ọkùnrin aláìní kan ṣe. èmi kò lè rí rẹ̀ àbíṣe ìlẹ́gùn fíṣọ mo fi dánù ṣé o gbọ́ gbà o gbúrò mọ́ o gbọ́ gbàgbàgbò. wọn wà tí ì pa ẹ wọn ì pa ẹ wọ́n ọkùnrin oníranù èmi lọ́mọbìnrin tí ò dáa tí èèyàn rí mi báyìí látòkè délẹ̀ ó ní ìrìn rẹ̀ wà. ta ló sọ bẹ́ẹ̀ ìgbà ìwọ ṣé mi tí mo padà gbé báyìí ọjà gbòòrò mọ́ tí mo dùgbà. ọ̀tá jọ ń dùn mi ò dá ta ló sọrú ẹ ta ló sọrú ẹ jáde àdìo ta ló sọrú ẹ jáde ṣé ó ní àwọn tó dáhùn tó dáhùn yìí bàbá bí wọn rí wọn tún fẹsẹ̀ ìwà ìgbà yìí. ẹ̀ṣọ́ ó lẹ́nu kù. olórí ibú dúró láti níbọ̀ wá pẹ́ tí kí ọlọ́sọ̀ kù. ọmọ mẹ́kùn láàyè àníkí láyà obìnrin àtàbà tí bí òpó kan bí sí àǹjọ̀nú èèyàn tí ó ṣe é kọlù. ọmọ ọlá ọmọ àtìlẹ̀kùn ti gbàṣẹ gbó níbi òkúrò ọ̀kẹ́rẹ́ ọ̀pẹ. ọmọ mẹ́kùn láàyè iná ni ọmọ rárá. inú mi a sì máa dùn pé akọni ló bí mi. ọ̀kàrẹ̀. àmọ́ tó bá tó àsìkò láti ní adórí irú akọni bíi tí ń ṣàjọyọ̀. èèyàn bíi tèmi ló wú ọkọ omi sáde orí Ifá òjò orí bẹ́ẹ̀ yóò dáa fún ọ Ifá òjò orí bẹ́ẹ̀ Ọ̀rúnmìlà òjò orí bẹ́ẹ̀ bàbá ẹlẹ́sìn ọyàn parapẹ̀tù àgbọnnìrègún ọba àràfẹ̀ yóò jẹ́ orí bẹ́ẹ̀ bọ́ bá tásìkò tó lọ́kọ olórí olórogún bíi tèmi ló fi sọkọ ọ̀kàrẹ̀ àmọ́ wo lóòrọ̀ yìí iyán ló wù mí jẹ o kò wá wá ìsapá sórí ẹ̀pẹ̀ rẹ̀rẹ̀ ẹ̀pẹ̀ ọ̀kàrẹ̀ ìwà àdá ìpàdà tọkọ ní yọkọ lẹ́nu ọkọ ò ní ya wọn bẹjẹ lédè gbogbo ara gúdúgúdú fídírógún ìtọ́ sọ lónìí àrọ̀rọ̀ mọ́ olórogún lọkọ tó fẹ́. kábíyèsí o ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí o bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí. olóyè òsì ẹ̀rù tí ń bè mí o ẹ̀rù ń bà mí. ìyálóde ó tó bẹ̀rù lóòótọ́ àtòkèrè báyìí ló lójú jíjẹ ní ti mẹ́kún sùn ọ̀rọ̀ gárátà ń sọ yìí ṣé ò ti máa dé bèbè ọ̀jájá báyìí. wá ṣọ̀run ìyẹn kò tiẹ̀ lé. kábíyèsí iṣẹ́ là jọra wa lójú èmi ọ̀tún ajagunra tí kì í rò ṣá. ààrẹ ọ̀gá alálẹ̀ ò fẹ́ kú
òun náà ń bẹ̀rù ẹ̀mí ara ẹ̀ ẹ jẹ́ wá nílùú wa Ọ̀jájá yìí náà kò kéré nínú ayé o tí iná bá ń jó lóko ó ń bọ̀wọ̀ foko rẹ̀ kínní igi ẹ̀wà ní dá lóko kó pálá lé ó ṣe wọ̀ láéláé ọ̀gárá ò lè wọnú ìlú wa ìwà ẹ fọkànbalẹ̀ ọ̀tún bàbá mo fi ògùn lọ́kàyè mo fi búra fún yín ọkùnrin mẹ́ta ni. ta ní pèrè ẹ lọ́kùnrin mẹ́ta. èmi ọ̀tún ni. gbogbo ọ̀yà ní pèrè ẹ lódù. àbí. bá sọ̀rọ̀ kábíyèsí. kábíyèsí. àtẹ̀kẹ́ni ń tẹ̀ wí àtẹ̀kejì tẹ̀ wí náà ló yé mi. ẹ wò ó yẹ kémi ó sọ kọ̀ọ̀kan fún yín o. ẹ wò ó oko tẹ̀ ń sọ ata ló yé mi. ẹ wò ó ń bọ̀ báyìí àwọn ọmọ làá dẹ́ẹ̀dẹ́ o. bẹ́ẹ̀ni. àfi ká dà wọ́n dé torí pé ọ̀rọ̀ ọmọkùnrin ìjàrá ọlọ́sà táwọn yìí kò pẹ́ra rẹ̀ kékeré rárá o kò pẹ́ra rẹ̀ kékeré o. ọ̀tún kí lẹ rò pé a lè ṣe sọ̀rọ̀ tó bẹ́lẹ̀ àbí. ẹ wò kábíyèsí níta lè ṣe sí wà níta lè ṣe sí wà bí balógun bẹnu ìlú wa yìí ẹ ṣe já hàn ní sí. ìyá lọ́jà balógun bíi ti bò à ń sọ̀rọ̀ ọ̀gára ó ń pè balógun. ẹ ṣeun ọ̀tún kábíyèsí bàbá. bó o bá ṣe ń dìde ní tí wọ́n gbọ́ mi bó o bá ṣe ń dìde ní ìyá nílé balógun fún mi ọgbọ́n kó o pé mo ní kó kó gbogbo ọmọ ogun rẹ̀ pátápátá kó gbégun mẹ́rẹ̀ẹ̀rin tó bá wọnú ìlú wa yìí kó kó àwọn ọmọ ogun rẹ̀ síbẹ̀ torí pé àtòkèrè báyìí ló lójú jíjẹ ní tí mẹ́kún sun kábíyèsí o. balógun iṣẹ́ tán ní àwa jẹ́ fún ọ nù o mo sì mọ̀ pé ìwọ nìkan ló kójú òṣùwọ̀n. àwọn alálẹ̀ ilẹ̀ yóò sì tì ọ́ lẹ́yìn ó ṣẹ́gun rẹ̀. lóòótọ́ lógun ò dàbí iyán òtítọ́ ọ̀rọ̀ ní pé ogun ò dàbí pé ká sùn táyé ni lẹ́ẹ̀dẹ̀ ká máa họrùn àmọ́ iṣẹ́ ogun ni iṣẹ́ tí bàbá mi fi lé mi lọ́wọ́ tí bàbá mi bá bọ́ sójú ogun yìí máa ń jàjà ṣẹ́tẹ̀ nítorí àjàǹgbá yìí báyìí níta gbé àjàǹgbá yìí báyìí níta lùkò bí Ṣàngó bá ń tẹ́dọ̀ lókè ìtẹ́rù tọmọ ní sákíjokíjọ bá àrà bá sọ tí gbó ti jù mí tìtì àjàyè ni wọ́n jẹlé yìí arínájà ni mò ń jẹ́ èmi òkòkò mẹ́kí ọmọ àjímú tábà oògùn èmi tí mo kọ́ lé òtútù tí mo kọ́ tàn ní ni èmi ọmọ ẹni gángan lé ọmọ ẹni gọ̀gọ́ òde ọmọ ẹni ajíbẹ́wà jẹ́ èmi lọ́mọ ẹni ajíbẹ́ ògùn sọ̀rọ̀ tí mo bá dùbúlẹ̀ máa nọgbà ẹni tí mo bá nà gbàlàjà máa pàgbà èèyàn èmi ò gbórí olórí kalẹ̀ lọ́sàn-án gangan kí ni mò ń forí olórí ṣe mò fi mutí ni mò fi láṣà ni èmi ajáde má tàn lé akọ ajá aborí bobo èmi ẹ wọ ẹ̀yin olóyè ẹ lọ rè sọ fún kábíyèsí ẹ sọ fún wọn pé kó mọ́kàn balẹ̀ nǹkan ò ní ṣe wọ́n nǹkan ò ní ṣèlú yìí wọ́n rọ̀wọ́ mi. ojú eré ni wọ́n ránṣẹ́ pọ̀ ṣeré ṣé ẹ mọ̀ pọ́jọ́ ogun ni wọ́n ránṣẹ́ pọ̀ lógun. arínájà balógun ó ò máa wọlé ó kó ṣú ọkọ̀ àjẹni náà kò sẹ́ni tó lè gbéná wojú wọn arínájà mo mọ̀ ọ́ ogun nìkan ló lè jẹ́ ò lè gbéná wojú àwọn eléyìí. gbẹ́ni lọ́hùn àìlọ́ba ká lójó èmi fún ara mi ó ti gbàgbé pé ọjọ́ eré ni wọ́n ránṣẹ́ pọ̀ ṣeré ni ọjọ́ ọjà ni wọ́n ránṣẹ́ pàṣábárì ọjọ́ ogun ni wọ́n ránṣẹ́ pọ̀ ológun kó wá bá wọn fojú dígun mo lárí nájà ológun ni mí wọn ò kì í ṣológun wọ́n ní kí n kógun tí mo ní kí n wá fi kojú ogun mo tún lọ́lọ́gun ni mí wọn ò kì í ṣológun wọ́n ní tológun là fi kojú ogun tó bá fẹ́ fogun gbógun lọ́wọ́ ológun èyí tó fọ ogun ojú kógun jọ aya mi o baálé mi wọ́n jagun yìí wọ́n sì mú ìgárá báyìí wọ́n mú síkún báyìí tí wọ́n fà lé kábíyèsí lọ́wọ́. baálé mi àwọn eléyìí ó kó ṣú ọkọ̀ àjẹ́ ni wọ́n ogun ló mọ̀ ọjà fi wọ́n lẹ̀. àrìndì ni ẹgbẹ́ síkú ẹ̀rọ náà fún mi ẹ wá ya ológun ogun yìí wọ́n jà lájà ṣẹ̀ṣẹ̀ kó má dà fún yín láyé. elédùn à ó má jẹ́ sọ fún ọ̀sán gangan baálé mi ó bọ̀ tẹ̀mí jẹ́ ọ́. ta lólúwẹ̀ rí wọ́n ní anífàlájẹ́ ńlọmọ fún girigiri ẹ̀ṣẹ̀ ọmọ sẹ́yìn lánàá
yẹyẹmẹ fún ẹlẹ́yẹmẹ fún ẹlẹ́yẹmẹ fún ẹlẹ́yẹmẹ fún ẹlẹ́yẹ tani pẹ̀rí ajá wọ́n gbàgbé pé bàbá pẹ̀rí ajá ajá jákọ́ bẹ́ẹ̀ bá pẹ̀rí àgbò àgbò àfiwọ́lúwọ́ gbàgbà èèwọ̀ àní mọ́lẹ̀ ká mọ̀ yan àmújulẹ̀ làmẹ́wé ẹgẹ́lẹ̀ àmújulẹ̀ làmúbò fún àwòdì gbígba ẹran bá fojú tó afẹ́fẹ́ wọn ó dìṣẹ́ kó gbọ̀nà. ansákùbẹ́ arìnkùbẹ́ kùbẹ́ ní ṣẹ̀ṣù ọ̀dàrà tí ń jagun tiẹ̀ tí ń jẹ́ dí ayé ìdí abamodúró lórí wọn gbọ́dọ̀ jagun ọba tìyá kì í mẹ́ni ọba ká nẹ́ni ọba igba rúmọlẹ̀ odù kínní ẹ̀rìndínlógún rúmọlẹ̀ odù kò sí ẹ̀yin agágá nìkan òkòkò nìkan àjà eriwojú wọ́n wọ́ ṣọ́ọ̀bùrù táwọn ìwọ̀n yẹn wọ́ òru ọ̀ gẹ́rẹ́gẹ́rẹ́ nímọ̀ fún ọlọ́yẹ níbi tí wọ́n ti ń fa abẹ́rẹ́ gúnyàn níbi tí wọ́n ti ń fò wọ́n láǹtakùn ń ṣọ́ níbi tí fọ́nrán òwú kan ti ń gbẹ̀jànà kúrè mo pè yín ẹ wá jẹ́mi jọba pé egun ajẹ́ ìjọba pọ̀rọ̀ lọ́rọ̀ dáhùn ìtún ló ní àtúnmiṣe ìfà ló ní ẹ̀fà mímọ́ra bóbìnrin bá fojú kèélà á fún láṣọ àfi kì í wọjà èwò ọkọ ló ní máa kọ yín lómi inú àfòmọ́ ló ní kí n máa fòyín láyà bọ́mọ aráyé bá ń gúnyán ìdájí ìyá sì máa dálẹ̀ ẹ̀lẹ́ bíṣọ̀ gó bá ń tẹ̀dọ̀ lókè dẹ́rù tọmọ ní sá kíjokíjo bá àràbá sọ́ ti gbó ti jù ámì. balógun ìlú ọ̀jájá ìwọ ló ń perí mi ọ̀dà o ti ránṣẹ́ pé kíre ti dájẹ́jẹ́ sọ́run ẹ̀rù fúnra rẹ̀ ránṣẹ́ pé lúbúlúbú ti bá lójú ọlọ́ àní gbàwòrán gẹ́gẹ́ wọn mọ́ fọwọ́ ẹ̀ lébi kan àṣàdínlọ́mẹ́kẹ́ sàkúta ńjọ bọ́ńbọ́ńbá wáyé ayé jọ́nà sẹ̀pọ̀nà gbò lọ́rọ̀ àgbòbalẹ̀ tún yàgbá yìí gbì. sukugbadé ọmọ atọ́ ti gbàlẹ̀dé ìgbà yìí lé gúngún mi ti gbàlẹ̀dé tó bá wùn mí máa dún bí eégún ooo tó bá wùn mí máa fọhùn bí òrìṣà gbàlẹ̀ tó bá wùn mí máa ṣe bí àbẹ̀ ní agbọ́ ọmọ òdùtá ìbínú dá máa dún ṣíò ayédágé ayé lọkọ ní kése lékèlékè wọn kì í ṣe yálẹ̀ olùmọ̀nà wọn kì í ṣe yọ òkùnkùn àgbọ̀n dìgbòrẹ́ ní sáwọ́ ìwéré dàgbò òjì kùtùkùtù fagbárí ẹkùn mú mi ní gbangba oko níṣojú ògìrì ṣàkọ́ ni wọ́n ṣe ń jẹ́ṣu àmọ́dún ẹnìkan kì í gbé bọ́ọ̀lù ilé kó wá jẹ mí ariwo gbàgbà ariwo àní fígúnugún bọ̀gún lé àní fọ́kàlàmàgbò bọ̀gún arẹ́jà ọ̀tọ̀kù lónìí wò ṣùṣù kí wọ́n fẹ́ràn ẹkùn rúbọ odilé ọ̀tá odilé olódì odilé abínú ẹni ariwo gbàgbà ariwo. ọ̀gára owó ọbẹ̀ wa kọlù mi èèwọ̀ ó ṣèwọ̀ àgbá kí o fọ́gbọ́n ṣe bí ọmọ akin. bọ́kábáyọ̀ abọ́nàwá àjàtí ọlọ́mọnú ìdúró sàlóhùn ngbà. àgbà akíjọmọ akin lọ níbikíbi ó ṣe. èèwọ̀ mo di kọ́lọ́jọ́gbọ́n lò ní mo dáwọ́ inú igbó mo di jòkùn wọ̀rọ̀wọ̀ mo dáwọ́ ẹ̀ bá ọ̀nà màá wá mo dáwọ́ èjòlá ajé afẹ́rì ìjì àlọ́ lọ́jọ́ tó lòun ó dágbó obì kan tán ojú kan ò ní pọ́n ní títí kó kọjá àkókò bẹ́ẹ̀ lọ́run ò ní wọ̀yàn títí kó kọjá pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ilé mi mò ń lọ ọ̀nà tèmi mò ń tọ̀ tàbí wọlé ni bí ẹni tààrẹ èèyàn bí èèyàn torí má délé torí má tọ̀nà tèmi gbọ́rọ́gbọ́ là máa gbọ́ pé olúwa rẹ̀ gbọ́rọ́gbọ́ là gbọ́ pé olúwa rẹ̀ gbọ́rọ́gbọ́ bájá bá gbé egun àdọ̀bálẹ̀ gbọ́rọ́gbọ́ lòlù lọ́sọ̀ tí ẹ̀ gbọ́rọ́gbọ́ ojú korí ti àwọn ẹ̀mí obìnrin àjẹ́. èmi ò jìgbọ́n máa fi tó ṣe wí bọ́ èmi ìtàkùn jẹ̀gbọ̀n tí mo lọ́bìrì pa wọlé mo fẹ́ wá sílùú yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ ẹ ti ránṣẹ́ pé kí rètí dákẹ́jẹ̀ sọ́run ẹ̀rù fúnra yín lẹ ránṣẹ́ pé lúbúlúbú ti bẹ lójú ọlọ ọ̀rọ̀ ti dọ̀rọ̀ okun ó ti di tòògùn jàkadì fọ́nrán òwú kan wọ́n fi gbé àjànàkú yín dé èmi mo sọ bẹ́ẹ̀ ń bọ̀ wọ́n wà wọ́n bá yín. bàbá mi ẹ̀yin àti ta ni. ọmọ kan ló sun mí kí mi mo ti fèsì kéèsì nù díẹ̀ ọgbọ́ máa lọ jẹ wọlé tiẹ̀. ìwọ ọmọ tí wọ́n pè lóògùn.
ọ̀gárá ó pàwá tó bí mi lọ́mọ ẹni ni ìwọ náà máa láyé mọ́. ta ló lúwẹ̀ rí. ọmọdé kí mọdúnmọ̀ lásán àwọn àgbààgbà kí mọdúnmọ̀ lọ́fẹ̀ẹ́ ẹ bá mọdúnmọ̀dù yóò dá o ajábọ̀ gbìn lẹ́la yóò pàlejò láti ogún ọdún ń bá ọdún pàlejò oní yóò máa kọ. ìwọ ni ọbẹ̀ kẹsàn-án ọmọ jíjẹ ẹyẹ kẹyẹ ọmọ bá lọ ọ lọ tẹfẹtẹfẹ. mọ̀mọ́dúnmọ̀dù oríire mọ̀mọ́dúnmọ̀dù òkú mọ́ mọ̀mọ́dúnmọ̀dù mo ní. yé so dojú sómégún. bẹ́ẹ̀ni ọba adémákin ló rán mi iṣẹ́. kí ni ọba adémákin pé mo ṣe o lóògùn ọbẹ̀ o. ìránṣẹ́ ọba adémákin ni mo rí mo sì mọ̀ wípé ojú lórògbò tójú eku. iná òjò mi wèrè pé ọjọ́ kankan níbo ni a ti bá wa rí kí ni ẹ ń wá lójú tẹ́ẹ̀bẹ̀ nígbà kí lọ́ba ní o ṣe o. bàbá kábíyèsí ló rán mi sí yín wọ́n ní iṣẹ́ tọ̀hún gbé fún yín kẹ́ jẹ́ ní wàrà ṣẹṣà. wàrà ń ṣe sá. ọ̀dà kò sọ fọba pé mo ti gbọ́. ọba ṣé àbíkú ló pè mí ni kí n wá lè rí kojú bọnú ná kí ọjọ́ ìgbéyàwó mi kọ̀la kí n máa dẹ̀ṣà ejò ẹ ti ṣe tán ẹ̀yin náà kọ̀ n ti rán yín sẹ́ni èmi kọ́ ó di olódì mi èmi kọ́ lọ́ọ́bù. ẹ sọ lóògùn ọbẹ̀ o. ọ̀kàrí. ní ẹ̀gbìn wo lélẹ̀ ìgárá o sì mú balógun mi ọ pa yóò kí lélẹ̀ ìgárá ọ̀dà o sì mú balógun mi ọ pa wọ́n tún wá ń dùn kòkò mọ́ mi. kábíyèsí kábíyèsí olórí mi mọ̀ pé àyìn ilẹ̀ wà àti inú ìyẹ̀wò mo ti ń ṣàkíyèsí yín kábíyèsí mo pé kí lè jẹ ilé ìjẹ nǹkan kan ìwádìí wá síbí báyẹn wá ń dá ronú irú náà máa ń ṣòro ara kábíyèsí. olórí kábíyèsí olórí sọ o máa sọpọ̀ gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ nílùú yìí balógun mi ni ìgárá olórí burúkú ìtọ́ padà nù. kábíyèsí a ti dárò balógun ẹni tó kú ti kú ẹ má jẹ́ kí yẹn dá àìsàn ságọ́ ara yín o kábíyèsí. àìsàn olórí ìbá tiẹ̀ jẹ́ balógun nìkan ṣo ni àbá má sọ nǹkan mi mọ́ lóòótọ́ àdárò balógun àmọ́ ìgárá pàpòrò kò ránṣẹ́ sí mi òun òrùn gbogbo ìlú yìí òun ó ja gbogbo wa lólè olóko ò ní lè lóko olódò ò ní lè lódò. kábíyèsí ara tí máa ń wí fún yín náà nù ọ̀rọ̀ á máa gbínú yín ẹ̀ nílè pè mí olórí yín kẹ́ ẹ̀ ṣàlàyé ohun tí bá ń ṣe yín fún mi ṣé ti gbẹ̀gbẹ́ pa ní jagunjagun náà ló ní kábíyèsí. jagunjagun. a ní jagunjagun kí la ní mẹ́kùn láàyè fún núùlù ẹ wá wá sí yàyẹn wá ń dárò nù. mẹ́kùn láàyè. bẹ́ẹ̀ ni kábíyèsí. òótọ́ lọ̀rọ̀ tó sọ aya mi òótọ́ mọ̀ ni ó dà kò burú ìwọ nǹkan kan mọ́ wọlé kó máa lọ sí ètò. kábíyèsí ara ohun tí máa ń sọ fún yín nù tí nǹkan kan bá ti ń ṣe yín ẹ máa pè mí aya yín ẹ máa fi tó mi létí ẹ máa jẹ́ kí n mọ̀ gbogbo bí ìbá ṣe jẹ́ lédùá máa tó wa sọ́nà. ó dà olórí mo ti gbọ́ tó máa wọnú ìyẹ̀wò lọ. ẹ̀yin ẹja lókè wá lè fi nǹkan sí fún ẹ̀ tí ìjọun látòórọ̀.
ẹ máa bọ̀ kábíyèsí. Bùdà mo bọ̀ sọ. Orí yín burú lọ́rùn ẹ̀dúró bí wọ́n bá dín fàkẹ́ lọ rè kú ọ̀dà ibi ẹ̀fẹ́ kú sí iná ọ̀dà ẹ̀fẹ́ kúrò náà. bẹ́ẹ̀rẹ̀ kó ńlá bá ti ṣàgbákò ọdẹ ńlá lóko ìkànnì wọn sùn ní àgbàrá ẹ̀jẹ̀. ẹ lọ rè ru aṣọ yìí dànù ní abẹ́ lọ rè fọ. bàbá mo ń kó lọ sọ́jà rè. aṣọ ló ń tà. aṣọ ni mo ń tà bàbá. aṣọ ló ń tà. dájúdájú owó ń bẹ lọ́wọ́ ọmọbìnrin. ìwọ ńkọ́. ọ̀rẹ́ mi ni mo fẹ́ aṣọ mo wá ní èyí tí mo wá fẹ́ràn òsì lórí rẹ̀ ó wá ní ìtẹ̀lé òun mo wá fẹ́rẹ̀ wò lọ́jà. dájúdájú owó bẹ lọ ẹ. bí wọ́n tí mò ń wò tówó lọ́rùn yìí ìwọ ọmọ yìí. Orí yín burú lọ́rùn aṣọ tí mẹ́lẹ̀ yìí ò ní tẹ̀lé yín lọ mọ́ o ilé mi ni lọ ní sì ń lọ tówó ọwọ́ mi ń gbà. yóò bọ̀ bẹ́ẹ̀ o. máa ké bọ́sẹ̀ la kà á dà fún yàrá yìí. kí ni kú mi lánàá. ṣé wọ́n yán náà lù ní kí n má bàa wọ bẹ̀. ẹ̀yin ìlú ọ̀jájá tí lọ́ọ́ rẹ ságùn ẹ ti yán náà. èèwọ̀ wọ́n kó yín rọrùn lónìí. gbogbo ń tẹ́ fi sọ̀hún àlùmọ́ọ́nì pátápátá ni wọ́n kó. torí tẹ́ bá lẹ́gbẹ́ bí ẹyẹ olúgbọ́n tẹ́ ẹ mọ̀ bí àbábílẹ̀ ẹyẹ gbá ni. tẹ́ ẹ bá gbọ́njú tẹ́ ẹ mọyún ògbé nù kára wọn. wọ́n fògùn kó yín rọrùn lónìí. fọ́nrán òwú kan gbàjà nàbúrè wọ́n kó yín. gbọ́dẹ̀. jàgùdà. níwọ. jàgùdà bàbá olè. èmi ni gbogbo dání lónìí ni wọn kó. níwọ. bẹ́ẹ̀ ni wọn kó yín tẹrútẹrú wọn kó yín tẹrútẹrú gbogbo dá fi sẹ́wọ̀n àlùmọ́nì nílùú ọ̀jájá wọn kó lónìí èmi ló sọ bẹ́ẹ̀. ọmọ dáyà o. bó o mẹ́rin ṣó o gbóhùn erin ni bó o bá mọ̀sà ṣó o jiyàn lọ́bẹ̀. o ń gbóhùn èmi mẹ́kùn láàyè. mẹ́kùn láàyè. mẹ́kùn láàyè kan ọ̀jájá kan ni. ìwọ. bẹ́ẹ̀ ni ìwọ láyà o fẹ́ jàlú mi lólè. mẹ́kùn láàyè wọn kó yín lónìí tó o bá níwọ mẹ́kùn láàyè ìnajú ẹkùn lèmi tí mo dẹrù bọdẹ ọkà ń dáná èrè ń fàwọ gbóná ìpọ̀rí ara kó kankan lè dúró di ọdẹ ní ìpọ̀rí ara tó bá fojú tó dẹ àwòwò wo ó fojú di mí lónìí àwòwò wo ọmọlẹ. gbẹ́nu rẹ sọ̀hún. èmi mà ní. ìgárá gbọ̀ngàn rẹ ti ń kábí òǹkàwùsà ó sì wá gbẹ́nu lójú ẹ̀yìn lónìí ó di dandan kó fàyà pẹ̀lẹ́gẹ́dẹ́ bí ọwọ́ àjọ. alọ́lágadé fánimí èmi àjẹgbóró dàgbà ẹnìkan ìsájì kan lọ́pàá ní fọwọ́ àgà ká fi mú alágẹmọ ìwòrì ọ̀rẹ́ gbégbó nínú babaláwo
ọjọ́ tẹ́gun bá ná babaláwo ọjọ́ náà lásán rẹ̀ ó gbiná aṣọ tó wọ̀ sọ́run ó gbiná lọ́rùn ẹ̀ lónìí. lẹ́mi. èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. lẹ́mi amẹ́kùnláyè. ìwọ mẹ́kùnláyè. ó ṣàlàyé o ẹ̀bùn kí ìmúrin tì lágbẹ̀dẹ. ó ṣeun wọ́wọ́ mi kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀. èmi èèpẹ̀ lásán. kò lè yí ọ èèpẹ̀ lélẹ̀ ilé ẹ̀pá ló ń wọ̀ lọ́wọ́ mi torí lónìí ló dẹran lẹ̀ bẹ́ẹ̀ mo wí fún ọ ìgárá ń gbà. ọ̀rẹ́ máa bá wọn ṣayé láwùjọ rẹ. Progress. CUP. Progress. ẹ jọ kí ẹrù lérò àbí ẹrù wípé Raphael ó ní strength. èmi fẹ́ promise lẹ́nu sórí tó bá sọ pé òkè ya àjọ ń lọ ni o tó bá ní wípé ibì kan ya àjọ ń lọ ni o if you are flying I am flying with you. tí o bá ti dá o dákẹ́ àmì kí làwọn jọ ń sọ wípé àjọ wà fún ọmọ tèmi àkókò kókà kiri mi ò lè ṣe sùúrù. Agbo la fi dá ohun tá a bá sì ti pè láwo awo ni. What? Consent? No, kò possible. èmi bọ́ tó ẹ fi kíní kan fún mi ẹ fún mi lówó kí n wá kàn àtọ́ọ̀gì lọ́bẹ̀ ká já gbogbo ẹ̀rú ká dàrú ni. ìjìjà kò gbé ọ̀dọ́ òye ká dúpẹ́. Who will dare do that in this community? Ta ló máa dọ́rù yẹn wò fún èmi sísàkárì tèmi ọmọ tèmi. o máa dín ṣé o kò lè escape mi ni torí pé tí àwọn guys mi tán fi poli o lè escape èmi àgbà ẹ ẹja mi ni ẹran mi ni ewúrẹ́ mi ni ẹ èrè mi ò lè fi ẹ lẹ. òkè ọkọ òrèrè ó káàbọ̀ sínú ilé lónìí ó káàbọ̀ sínú ìgbìmọ̀ kékeré lọ wà yìí tó bá yá then you graduate wà á lọ sí ìgbìmọ̀ àgbà Ralph Coker ọba àti mú ọ wọlé báyìí ó ti dán máa wo gbogbo tó bá tẹ̀ yóò máa yanu ni. Yes, speaking. What? What did you say? No, kí lẹ wí bóyá ká ẹ bá mi repeat ẹ. My daughter kidnapped. wọ́n kidnap ẹ̀ wọ́n tún kidnap àmì náà wọ́n tún. Ọlọ́lá àbẹ̀jẹ́. Mo rẹ̀ ní kéjì àsọ̀kẹ́. Àǹtí mi. Àbúrò mi. Wá kárí ìbọn sí ibi tó ń lọ. Kí ló rò? Ọ̀rẹ́, there is this thing that is bothering my mind about my wife. Kó mọ̀ jẹ́ wípé àṣàsí àwọn ọ̀dọ́ ọkọ ẹ̀. Ó ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo àwọn àlá oríṣiríṣi gbogbo ńlá. Is this unusual dream? Ṣé àbá ńlá làkàlà? I'm a nightmare. Bí kókò pariwo jáde lẹ́tọ̀ọ́jú oorun. Mo gbọ́. Kábíyèsí ọba ilé ọmọ tí ń fọba jẹ. Ǹjẹ́ mo gbé lórí arábìnrin yìí? Wọ́n máa fọwọ́ ẹni fà. Wọ́n ní ọmọ tí ń jẹ́ni. Olúwa ó yá ṣe ogún náà ní àṣẹ wọlé. Ṣé kò ṣe nígbà tí àmì wa compatible ló fa ọmọ yẹn? We are not compatible. Bàbá, ẹ sì bá mi bẹ̀rù dáadáa. Dákun. Àwọn òbí pé mò ń bẹ̀ wọ́n ni. Bí mo ṣe ń kúrú mọ́ ń ga. Ṣé ọ̀rọ̀ náà? Ṣé ọ̀rọ̀ mi bẹ̀rẹ̀ tí mò ń bẹ màdánù? Ṣé o rò pé torí tiẹ̀ ni? Torí kí wọ́n ní. Torí ìtara mi ni. Torí kébì ọmọ pa mi ni. Torí pé bá ọba ti lọ tán nìsín. Ìnírí ìtẹ̀jẹ̀ mọ́ dáadáa. Olùyọ̀ wà rú kan goro. Ìdílù tí mo fi ń bẹ màdánù pé wọ́n bẹ̀ lé ọ̀dọ̀. Ṣáájú gbogbo ẹ jẹ́ ká gbàdúrà. Ìyá àdúrà ká tó gbàdúrà ọ̀rọ̀ tá a fẹ́ sọ ń bì ó wà wáìtà. Láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣé o fẹ́ sọ fún mi pé látìgbà tó lọ àbúdá yẹn o ṣọ́ mọ́. Kí lẹ̀ ń bọ́ kọ́ mi discuss? Ọ̀rọ̀ lórí conference ní báà náà ṣe máa lọ ní next year ká di senior manager. Stay there! Ẹ ti mú! Ibo ló dà? Mo fẹ́ máa wọlé lọ ní. Nínú ilé wo? Nínú ilé wọ. Onígbà tó bá mú pèlè ìyá rẹ wá.
kó tó lè wọnú ilé. Ìpele. Àfọ̀kọ́yẹrí o, ilẹ̀ alápò ìkà, ilẹ̀ alápò ìkà, ilẹ̀ ooo, màlélé, kìlìkìyè màzínó èyídà, kàkàkìyè. Ilẹ̀ o ilẹ̀ èmi tí morúkọ tilẹ̀ ń jẹ́ o ilẹ̀ ò gbọ́dọ̀ ṣe mí níbi ilẹ̀ má ṣe bínú sí mi o alimi alimi manare ilẹ̀ o ilẹ̀ o. Àbùtọ́ ọlọ́jà ìbò ṣẹ́kù ilẹ̀ yéé ilẹ̀ ló gbà lára o tálára fi káyé já ilẹ̀ ló gbà jèrò tájèrò fi dèrò ọ̀nà kàlòkàlò àwọ̀ ọ̀nà fún ilẹ̀ alápò ire alápò ire alápò ire. Ilẹ̀ mo pè o ilẹ̀ ló gbà lára o tálára fi ká ẹja ilẹ̀ ló ká jèrò tó fi dèrò ọ̀nà ilẹ̀ àtẹ́rẹ̀rẹ̀ ilẹ̀ àtẹ́rẹ̀rẹ̀ ilẹ̀ amújọyàn máa bì. Ṣèkàṣèkà kó máa rántí o ọjọ́ àti sùn o ṣèkàṣèkà kó máa rántí o.